Hallelujah, oh. Welcome back, yo. Gbogbo wa pátápátá, oh. Mo kí gbogbo wa pa káàbọ̀, oh. Ẹni bá gbórí ẹ̀ sílẹ̀. Pastor Mobili náà. Already láti gé. Ẹni bá gbórí ẹ̀ sílẹ̀. Ẹni bá gbórí ẹ̀ sílẹ̀. Lọ́fẹ̀ẹ́ lófò. Reverend EMF. Àtàwọn ẹmẹ̀wà wọn. Wọ́n ready láti gé orí yẹn láti fi ṣòwò. Pẹ̀lú ìwà tí wọ́n hù yìí. Bó tutọ́ bó kó tọ́ ẹlẹ̀. Wọ́n á sọ́dọ̀ owó ní mẹ́kọ́ o. Torí ojú ẹkùn pọ́n o. Ish. Ẹ káàbọ̀. Ẹ máa wọlé padà bọ̀. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yìí náà ni. Good evening everyone. God bless you as you join me. This is the second part of tonight's program. Tó ṣe kókó, tó ṣe pàkìtì, tó ṣe pàǹpà, tó ṣe pàǹpàgbà. Ṣẹ́. Ẹ bá mi pé gbogbo àwọn tó wà ní mẹ́kọ kọ́mọ̀ kan ti lù wọ́n ní bàgẹ́ lórí. Ọlọ́run tẹ̀ kú bá wọn ṣe. Lọ́wọ́lọ́wọ́ tán wà yìí, Harmattan ni. Wọ́n máa bu torí. Ẹni bá gbórí ẹ̀ sílẹ̀. Wọ́n rẹ́dì láti gé láti sọ́dọ̀ owó, gbogbo ẹnu ni mo fi sọ. Torí tó ṣẹlẹ̀ ní mẹ́kọ lọ́dún yìí. Tẹ́ ẹ̀ ní kó máa sanwó owó àti wọnú owó bodè. Owó bodè wọnú ìlú mẹ́kọ. Wọnú ibi tí cathedral wà kò ṣẹlẹ̀ rí. Kò ṣẹlẹ̀ rí o. Wọ́n lè jẹ́ ká mọ̀ pé nǹkan tí ò ṣẹlẹ̀ rí àwọn lè jẹ́ kó ṣẹlẹ̀. Wọ́n ní tí ilé bá ti tó lọ, onílé a máa fi àparí iṣu a máa fi hàn àlejò ni. Òun ni nǹkan tèmi rí tó ṣẹlẹ̀ ń bí báyìí. Òun ni nǹkan tèmi rí. Owó ilé tó lọ ni. Ó yá ẹ bá mi share ìdànù. Èmi gan gbogbo pages mi different pages mi ni mo ti share ẹ̀ sí. Ẹ bá ń share. Wọ́n ní sanitizing Celestial Church of Christ. Wọ́n ní sanitizing tí mò ń lò yẹn wọ́n ló strong jù. So òun ni mo wá ṣe yí sí Book of Revelation. 666 Book of Revelation. And this is part 4. Tá ṣe bẹ̀rẹ̀ nínú new segment. A parí part 3 few minutes ago. This is part 4. Nínú ìwé tá ṣẹ̀ṣẹ̀ sí. Tó ṣìwé ìrántí kan òpin ìwé àti ṣe kan ṣẹlẹ̀. Ibẹ̀ kúkú ní gbogbo ohun tó máa ṣẹlẹ̀ lópin ayé ibẹ̀ ló wà. A dẹ̀ ti rí báyìí. Òpin ayé ti dé tán o, aráyé táyé ṣe. Àṣẹ̀dá ayé ń bọ̀ tí ó béèrè lọ́wọ́ rẹ̀.
bàbá yóò béèrè wípé báwo ló ṣe lò ó ìgbésí ayé rẹ̀. Reverend EMF Oschoffa. Bàbá kẹ́pẹ́ o. Bàbá kẹ́pẹ́. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo ti máa ń sọ pé wọ́n ń treat yín, wọ́n ń treat yín anyhow. It's not good, it's not good. Bàbá, ẹ̀yin gan fúnra yín ẹ mọ nǹkan tẹ́ ẹ ṣe. Ẹ̀yin gan fúnra yín. Ẹ jọ̀ọ́ o. Ẹ jọ̀ọ́ o. Èmi ò trust anybody mọ́ o nínú nǹkan tó ṣẹlẹ̀ níṣẹ̀lẹ̀ yìí. Ish o. Wọ́n ní ẹ máa sanwó kẹ́ tó wọ ìmẹ̀kọ o. Sister mi kan sọ pé 400 làwọn fi ń tọ̀. Àbẹ́ ẹ̀rọ Ọlọ́run báyìí. 400 ni wọ́n fi ń lọ ṣáwà. Kì í ṣe pé náà fi ń tọ̀. Bóyá tó bá yẹ pé títọ̀ lásán wọ́n lè gba 200. But tó bá yẹ pé number 2 big one. Pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀. Wọ́n fẹ́ lò tó 1000 each time tó bá wọnú ladies lọ. Ẹ bá ń sí ẹ mọ́ wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀. Kò sẹ́ tó tan rẹ̀ bí ìyá àbèjì. Tí olórí burúkú yìí bá ń tọ̀rọ̀ tẹ́ bá ń kọ̀kọ̀ Àjàlá tó gbogbo nǹkan tó kọ. I give it to you, kudos. Ọmọ tó mọ̀rọ̀ sọ. Ó fún mi jẹ dáadáa ológbàásgbòs ó kọ̀rọ̀ tó jiná olóríṣiríṣi ohun fún mi èmi ń blab. Kò sí nǹkan tó kọ nínú gbogbo nǹkan tó ti ń kọ láti joy tó make sense ju gbogbo àwọn ọ̀rọ̀ tèmi olúwa tó yàn mọ́tádé ṣe. Ọbátúlá Darlington láti ṣẹlẹ̀ ọlọ́fin múlé. Tí mò ń sọ tí mo fi ṣe wọ́n ní fún yín kò sí kankan tó kọ tí kò ṣe pé àtẹnu tèmi yìí ló ti jáde. Ṣé wá rí gbogbo reconciliation burúkú tẹ́ sọ pé ẹ ṣe yìí. Èmi náà máa tún bá yín tàn mọ́lẹ̀ sí. Because you can't be fooling people through your write-ups. Torí gbogbo èèyàn ni kò kì í gbọ́ ìwọ̀nba kan tó bá kan ti gbọ́ náà gbogbo èèyàn náà data dẹ̀ tí wọ́n kiri ń sìn. Ṣé ẹ gbọ́ ìròyìn tẹ́ sanwó fún tí mo fún yín ní 2 minutes ago? Wọ́n ní 1000 lẹ́ẹ̀mọ́ fi sanwó bóde o. Wonderful, wonderful, wonderful. Good evening, everyone. I welcome you back to this page this evening. I remain your host, your one and only host, Oluwatoyin Ọbátúlá Darlington, aka Olomo Plenty. The only evangelist, lady evangelist that has no frontier. Good evening, good evening, good evening, everyone. I remain your host and I'm loyal to each and everyone. But most importantly, I'm loyal to Jehovah Almighty and Papa, the spirit of SBJ Oschoffa that visited me and sent me on this errand, which nobody can destroy. I'm a one-woman battalion. Yes. I stand gidigba in the blood of Jesus Christ. Jehovah Jesu Christi. Ó yá máa sìn mí lọ. Torọ́rọ̀ náà pọ̀ láṣálẹ́ yìí. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Èmi ọmọ yín náà ni. You see, I love what is going on in Celestial Church of Christ. Tó bá rò wípé o lè ṣe kọ̀msí kọ̀msá kí là ń pè ní kọ̀msí kọ̀msá. Orú fẹ́ mú mi. Mutí. Orú fẹ́ mú mi. Èèyàn lè parọ́ ni, ó lè parọ́ tàn ara ẹni tó bá sọ pé ó fẹ́ parọ́ tàn ẹlẹ́dàá ẹ̀ jẹ. You are making a big mistake. And nobody can fool God. I want us all to remember that you cannot fool God. The fake reconciliation that the Baba yín, Reverend yín, that pẹ̀lú àwọn ọ̀bàyéjẹ́ advisors tí wọ́n jọ fi ń tanra wọn. I'm going to shed lights. All this fake reconciliation is to push the next hearing to maybe December 2025, and it's not going to happen. Tí Jésù bá wà láàyè.
Gbogbo ayé ló mọ̀ wípé wọ́n ti bọ́ṣọ lọ́rùn yín tipẹ́tipẹ́. And I try my possible best to see that you change. I'm not a shepherd. I don't work under you. I don't need you. I don't need any transfer from anybody. I don't need anybody to tell me what to do and what not to do. I only listen to this small, very gentle voice. Ṣé ni lo ti ń kọ gbogbo nonsense sórí kíní ni? But this time around, I ní kí n jókòó tí ẹ lọ́rùn ni, Àjàlá, because gbogbo nǹkan tí mò ń ṣe lórí program ló fi ń ṣe right up. Ó dẹ̀ tún bú mi síbẹ̀. Wish pé mo fi fún ẹ torí pé kíni òun tẹ̀lé gbogbo nǹkan tí mò ń sọ, òun tẹ̀lé. Ó dẹ̀ fi ń kọ right up jáde. I don't mind. But tẹ́ bá tún ṣe ẹsẹ̀ gbé, èmi á tún mú yín wálé. Ẹ jọ̀ọ́ gbogbo wa, ẹ bá mi wo photo tó wà ní ibi báyìí. Tẹ́ ti rí tí wọ́n fẹ́ nìkan ní certificate yẹn. Cherry, this one, this very one. Mi mọ̀ bóyá bẹ́ẹ̀ ni máa náwó sí ni bóyá bí ni máa náwó. Anyway, this one. This one. Ibi tá ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ program wa ni lálẹ́ tá ti bá bẹ̀rẹ̀ explanation wa. Bàbá Ògúnrẹ̀mí nìyẹn àti ìyàwó wọn ṣe ti rí. Àwọn delegate tán rọ́ lọ on behalf of Reverend nìyẹn. Ẹ jẹ́ kí n lọ kó jáde photo yẹn pọ̀ tí wọ́n yà ń bẹ̀. Iṣẹ́ yẹn kan ṣe yẹn ni wọ́n yà. But ibi tó ti hand over certificate yẹn ibẹ̀ ni níbi tó ti lọ júbà ní pé pastor ló rán wọn sí wọn nínú sitting room wọn. Ẹni tí the spokesperson òun ló wọṣọ ara yẹn mi mẹ́ni tó jẹ́ o and I don't care. Certificate tí wọ́n fún wọn nìyí. Certificate kíni ẹ jẹ́ ká máa bá lọ. Ṣé sọ pé stupid ni. Ẹ jọ̀ọ́ ẹ bá mi mú pen and paper kẹ́ máa bá mi kọ àwọn date yìí sílẹ̀. According to the wonderful kí lorúkọ ẹ̀ tí ń jẹ́ media man Àjàlá Lingo, mo bẹ̀rẹ̀ additional CAF for AVSC bóyá assistant venerable superior ni o bí senior ni o whatever tó bá ṣe tó róye ti pọ̀ jù ìpẹ̀kun oyè náà ni mo ṣá mọ̀ pé evangelist wà ń bẹ̀. J.O. Ògúnrẹ̀mí appointed ẹ máa gbọ́ o appointed grand patron of Imeko 2024. Hooray! Wọ́n ti mórí yẹn sábíyá. This was updated on the 38th November. November last month. 38th. You could see the date. It reads thus. In recognition of his unwavering dedication, exemplary service, and immeasurable contributions to the growth and success of the Imeko convocation, the committee is pleased to appoint Assistant Venerable Superior Evangelist J.O. Ògúnrẹ̀mí as the Grand Patron of Imeko 2024. Àwọn committee ni wọ́n yàn wọ́n, ni wọ́n fún bàbá yẹn ní certificate Grand Patron, and they cannot do it without the knowledge of Reverend EMF, Emigan, Reverendness Olúwatóyìn. Àdúnwọ̀n kí ló Reverendness fóbìnrin. These appointments
is a testament to AVSE Ogunremi's commitments to the spiritual and organization advancement of our annual convocation. Over the years, he has demonstrated outstanding leadership, spiritual guidance, and steadfast support for the objectives of this sacred gathering. Emma Kodeti sílẹ̀ o. As grand patron, tẹ́ dẹ̀ mọ́ṣẹ́ yín dáadáa, ẹ̀yin náà lẹ́ni kan kọ gbogbo owó tí wọ́n kọ yẹn sílẹ̀. Owó tó máa fi tẹ̀lé ẹ̀mẹ́kọ́, wọ́n gbọ́dọ̀ san owó ẹ̀. Àbẹ́là tó máa mú dání, wọ́n gbọ́dọ̀ tán. Nígbà tó bá kọ́kọ́ rà tán ni o, wọ́n á tún ṣe wá sanwó pé wọ́n fẹ́ lò fún wọn 1,000. Nísìnyí, as the wonderful grand patron of the organizing committee, ẹni kí wọ́n tún gbé owó oníbodè sẹ́nu ọ̀nà. Torí ó bẹ́ńbé kò bẹ́ńbé, hankú mi, ẹ̀yin náà, wọ́n á já díẹ̀ sí yín lápò ńbẹ̀. Ṣé wá rí from nǹkan tí mo gbọ́ few minutes ago. Àwọn ọmọ bíi àwọn ọmọ tó ń ṣiṣẹ́ ní àwọn garage boys, àwọn ọmọ àwọn náà já tíkẹ́ẹ̀tì yìí o. Nínú ìjọ mímọ́ Celestial, ẹ sì máa gbọ́ wìrìwìrì ọ̀rọ̀. Mo ṣì ń bọ̀ ni mi ò tí ì dé. As grand patron, Assistant Venerable Ogunremi will serve as a key ambassador, providing counsel, fostering unity, and championing the cause of the Imeko convocation. So, kò sí kankan tí wọ́n ṣe níbẹ̀ yẹn, Bàbá Ogunremi, tẹ́ ẹ mọ̀ sí. Ṣé wọ́n pé mo ti wà lórí, tí mo ti ń follow yín, bumper to bumper. It's over 10 years now. Ṣé mọ̀, ṣé rántí àwọn fọ́tò tí mo kó jáde ńgbà kan. His wealth of experience and spiritual insights will undoubtedly contribute to the success of this year's event and beyond. So gbogbo nǹkan tí wọ́n ṣe ń sìn, gbogbo olè tí wọ́n gbé kalẹ̀ láti jà yìí sìn, gbogbo broad daylight robbery, you signed to it. You are accountable for all this madness going on right now at Imeko. Wọ́n tò ní rẹpẹtẹ sí ẹlòmíì ilẹ̀ ṣùgbà lórí ibi tó sì dúró sí ni. Pẹ̀lú àwọn ọmọ tẹ́ dà síbẹ̀. Ẹ máa pín owó. Reverend EMF náà gba tiẹ̀. Àwọn ọmọ ọ̀rá ìsàtẹ́ kó séjú títì, àwọn náà gba tiwọn. Bàbá Ògúnrẹ̀mí, ẹ̀yin náà gba tiyín. Gbogbo àwọn committee, ó bẹ́ńbé kò bẹ́ńbé. Gbogbo yín náà ni wọ́n máa ṣe kíni. Lọ́ máa já tiwọn sí inú àpò. Kudos! The Imeko Convocation Committee extends its heartfelt congratulations to Assistant Venerable Ogunremi on this well-deserved appointment and look forward to working closely with him in fulfilling the divine mandates. Divine. Ẹ jẹ́ ká mú divine yẹn. Láti bo ni ìyẹn ti jáde. Níbo ni pé yẹn ti jáde tó fi divine o? Ẹ kó ra yín jọ láti jalè, ẹ pè ní divine. Láti já àwọn ọmọ Ọlọ́run alààyè ní olè, ẹ ní divine. Láti gbé wọn ní ẹ̀mí sókè, ẹ ní yẹn divine. Láti lọ́ wọn lọ́wọ́ gbà, ẹ ní yẹn divine. The appointment letter was presented to Assistant Venerable Ogunremi and his wife, Sisi mi,
Mother Celestia Ronke Ogunremi at the Abeokuta residence. Ejo ẹ bá mi kọ Abeokuta yẹn sílẹ̀. Kẹ́ dẹ̀ bá mi kọ date yẹn náà sílẹ̀ torí ó ní ṣe pẹ̀lú the further things tá máa wá sọ̀rọ̀ nípa. A residence by executive Imeko Convocation Committee comprising Superior Evangelist Adebayo Bade Kale, Superior Evangelist Adesoya Johnson Beke, SVM Superior Venerable Gabriel Oschoffa. Ẹ̀yin náà ti pẹ̀lú ara wọn. Mo tún ti mú tiẹ̀ náà mọ̀. Gabriel Oschoffa, ìwọ náà ti wọnú líìsì àwọn tí ẹjọ́ ń jẹ aláàmùkùmùkù nínú ọ́fíìsì pastor. Amos Evangelist David Bello, ẹ kú iṣẹ́ bàbá. May the grace of God continue to uphold Baba Ogunremi in his noble role. Amen. ICC Secretariat. Then pictures. Lotely. Now, the wonderful breaking news. Oh my days. Me plug kini mo kini. Mo ti rojo lọ. Ẹ má worry. Ẹ má worry. She wan be by. Tablet mi tí mo fi ń wo another page. Let me mọ̀ pé mi ò tọ́nà sí. Ó ti pick. Ọlọ́run bá mi ṣe. Generator mi ń ṣiṣẹ́ 24/7. Breaking news. Hooray! Pastor Nunoyo and elders gathered at Assistant Venerable Ogunremi's house for peace meeting. One of the pictures, lẹ́rí tí mo fi sókè, lẹ́gbẹ̀ẹ́ tí Baba Ogunremi, nǹkan tí Baba Nunoyo wọ̀ débẹ̀, òun nìyẹn. One of the pictures ni, ìyẹn ni mo gé níbẹ̀ yẹn síbẹ̀ yẹn. There are 3 in groups. Jerry. 3, mẹ́ta ni. Wọ́n mú ní. In a surprise, ẹ bá máa bá mi kọ déètì sílẹ̀ o. Torí ọmọ Faransé lèmi a máa ń lo déètì la máa ń hangun apá mọ́ déètì táìmù òun ló yẹ pé tí bá bẹ̀rẹ̀ máa dárúkọ mi máa fi déètì sí bóyá mi tiẹ̀ fi déètì sí láti bẹ̀rẹ̀. My name is, I'm your host Olúwatóyìn Ọbátọ́lá Darlington aka Ọlọ́mọ Plenty, Lady Evangelist that has no frontier. Today is Christmas Eve, 24th of December 2024, and the time now is precisely 9:30 Central European Time. Central European Time, Nigerian time, 1 hour ahead UK, and 7 hours ahead Mauritius. In a surprising turn of events, the dedication of CCC Ark of Salvation Parish, Abeokuta, Ogun State, built by the pastor, has sparked a flurry of activity. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ò fẹ́ irọ́ o. Ọmọ aráyé náà dẹ̀ fòótọ́. Ọ̀rọ̀ ń bẹ lẹ́nu yín bàbá mi. Mo fún yín. Mo gbé yẹ fún yín. Mo gbé yẹ fún yín. Ọlọ́run ò fẹ́rọ́, ọmọ aráyé ò dẹ̀ fòótọ́. Ibi tèmi pẹ̀lú yín tá a ṣe lè jọ ṣe nìyẹn. A dá fún yín bàbá mi fún pọ́ìntì tẹ́ mú jáde yẹn. The elders from the national headquarters Makoko tó jẹ́ pé imaginary ni o. Imaginary ni. Lagos State, along with Assistant Venerable Ogunremi, the patron of CCC Ibara Parish, Sheroti Ibara wa lọ́hùn, ibẹ̀ tí mi pẹ̀lú bàbá Ogunremi ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa nìyẹn lórí ọ̀rọ̀ Adéyínká. Ibara Cathedral Abeokuta has successfully planned a peace coup on the 21st of December.
That was 3 days ago. Aren't I wonderful? The elders from CCC Makoko, Lagos State made an unexpected visit to Most Superior Evangelist J.D. Nunoyo's home in Ibadan on Saturday, 21st December 2024. At the same time, wọ́n dẹ̀ wà ní ilé bàbá kí náà ti ń pè bàbá ẹ jẹ́ kí n lọ mú orúkọ Ògúnrẹ̀mí, the same 21st Abẹ́òkúta síbàdàn pẹ̀lú gbogbo àwọn èrò yẹn ní the same date. Wèrè lẹ́rù pé ń kọ̀ wọ́n kan sí mi Àjàlá. A surprise visit to Baba Nunoyo's home in Ibadan on Saturday, December 2024. They passionately pleaded with him to join them for the laying of the altar in Abeokuta. Tebamu another date, it would have been better. Ṣùgbọ́n kẹ́ wá kí déètì bọnú ara wọn kẹ́ ní gbogbo ẹ̀ bọ́n ṣe sáré kiri títì yẹn ní Nàìjíríà yẹn tí kò sí títì tí traffic ò ní jẹ́ kí ọpọlọ yàn kó sùn kó sinmi. The elders expressed their concern about the unrest in the church sect, emphasizing that long-standing members, some of whom have been part of the congregation for over 60 years, are distressed by the current situation. Oh yeah? Eku jiji teji. The elders who witnessed the vision of the pastor founder and the late pastor Bada come to life, and they are eager to see peace restored within the church. Very good. With a sincere commitment to reconciliation, Most Superior Evangelist Nunoyo graciously accompanied them to the dedication ceremony in Abeokuta. Fine. Where his presence captivated the attention of many. Currently, the pastor and elders of CCC Makoko are gathered at Assistant Venerable Superior Evangelist Ògúnrẹ̀mí residence in Abeokuta for a private meeting aimed at fostering lasting and genuine reconciliation within the church. Ṣẹ̀rí bí Àjàlá ṣe ń kí ọ̀rọ̀ bọnú ara wọn. Tí rọ́bà ti pọ̀ jù, owó náà fi ń gbé irọ́ sókè o. Owó náà fi ń gbé irọ́ sókè. You have to be extra smart. Ṣùgbọ́n ó ti fi ẹnu ara ẹ̀ níbi tẹ́tí wá bẹ́ẹ̀ ṣe fẹ́ kúùkù kan tí kò ṣe ní kúùkù. Wọ́n ṣe ń gbé lọ síwájú, lẹ ṣe ń gbé padà bọ̀ sẹ́yìn. Báwo lèèyàn mẹ́ta ló ṣe máa dúró ní méjì? Okùn ò ṣe é so iṣu mẹ́ta pọ̀. Okùn tún ṣe é so iṣu mẹ́ta pọ̀. Ó ṣe é so igi mẹ́ta pọ̀, ṣùgbọ́n kò ṣe é so ẹyin mẹ́ta pọ̀. Ẹ máa gbọ́ bí tí rọ́ọ̀yì sì máa já ó sì ń bọ̀ lẹ́yìn o. We at the Celestial Progressive News commend the courageous efforts of the church elders as well as the collaboration of some of Reverend SBJ Oschoffa's children in initiating this peace building process. Okay? Very good. Where are the major people that this thing concerns? Ibi tó yẹ kẹ́ fi sórí. Ẹ ti gbé sídì. Wọ́n lọ pé a kì í bínú orí. Ká mú fìlà. Ká fi dé dòdò. A dẹ̀ kì í bínú orí. Ká gbádé. Ká gbé síbàdí.
Sherry gbogbo èyí tẹ́ wà ní the so-called kí lẹ ti ń pè MPIC àbí kí lẹ gbogbo yín pátápátá ó gbọ́dọ̀ tú yín ká gbogbo ẹ̀ tẹ́ wà ní pastor's office pátápátá gbogbo yín pátápátá alele. We also acknowledge the supportive role played by Baba Nunoyan, who is honoring the prophetic guidance given to him by Prophet SBJ Oschoffa on the 25th December 2084. Wow, what a coincidence! What a beautiful coincidence! 25. Now 25. Elika, stay tuned for more. Mo tẹ̀lé yín ni. Breaking news. Pastor Nunoyan and elders met at Abeokuta. In a surprising turn of events, the dedication of CCC Ark of Salvation Parish Abeokuta, Ogun State, built by the pastor, has sparked a flurry of activities. The elders from the national headquarters, Makoko, Lagos State, along with Assistant Venerable Baba Ogunremi, the patron of CCC Ibara Cathedral, Abeokuta, has successfully planned a peace coup on the 21st of December, and then by Progressive News commend the courageous efforts of the church elders as well as the collaboration of some of Baba Oschoffa's children initiating the peace building. We also acknowledge the supportive role played by Most Superior Nunoyan, who is honoring the prophetic guidance. Blah blah blah. What she recopy and on. Now, how EMF planned to use church dedication to reconcile with all aggrieved parties in the fold. Wọ́n fi fọ́tò Pius láàrin iwájú síbẹ̀. Níbo ni ti bàbá mi, Bàbá Banjo, Ọba Afọbajẹ àtọba wọn kì í rẹ́. How come I didn't see his picture there? I saw so many pictures, and I saw that of Pius Olariwaju. Mo ti dá mọ̀ dáadáa sí torí wọ́n kọ orúkọ ẹ̀ sí. Wọ́n kọ orúkọ Pius sí. Tí bá rí ẹ̀sìn pẹ̀lú bó ṣe dojú bolẹ̀ yẹn mú náà mo sì lè recognize. And this happened on the 22nd. Here. Ṣé pé date yẹn, ṣé pé ṣe náà tẹ̀léra wọn gọ́gọ́. Alego. Ìkọ́ tí ò ṣẹlẹ̀. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní lọ mú àwọn old pictures. Ẹ wá ń gbé jáde, ẹ wá mishmash pictures. And mú picture and join yẹn mọ́ra wọn. Nǹkan tí kò ṣẹlẹ̀. Àwọn different occasion pictures enjoy wọn mọ́ra o. Gbogbo ẹni máa ṣàlàyé fún gbogbo ayé. Ṣé ló dẹ̀ nìyẹn ni. The surprising appearance of Most Superior Evangelist DJ Nunoyan must have evoked different emotions among those present at the altar laying dedication of the magnificent Celestial Church of Christ, Ark of Salvation Cathedral, Abeokuta. Why don't you Abeokuta lẹ́kọ́ tí yín ṣe? Yóò ṣe lọ́kọ́ tí yín sínú ìmẹ̀kọ. Ẹ ṣe lọ́kọ́ sílùú ìlú mẹ̀kọ. A ṣe ń bọ̀ wá báyìí. Question pọ̀ lórí ẹ̀. Ibi tó ti bú mi, ibi tájàlá ti bú mi rèé o. Ẹ̀yin èèyàn mi, ẹ kíra fún Jésù lára mi o. Wọ́n bú mi dáadáa. Àjàlá rẹ̀ mi fetefete. Tí bá máa gbé fáìlì ẹ jáde wá dákú ọmọ. Only why some lips waging
wagged in vile mischief. Expressing deliberate pessimism. Other minds were lifted and overwhelmed with a perfect blend of joy and happiness and welcome development. Gbogbo ohun tẹ́ ṣe. Ká tẹ́ sọ pé ẹ ti ẹ ṣe pẹ̀lú without common sense. It was not properly planned. Èmi kini yìí ni mo ṣe fún yín ní idea yẹn. Èmi kini yìí ni mo ṣe sọ jáde and video dẹ̀ wà tí mo sọ pé lágbájá báyìí tá medu báyìí gbọ́dọ̀ lọ ṣe nígbà tí àṣírí mo ṣe mú yín padà wá láti France. Ẹ wá mú gbogbo ẹ wá dá gbogbo ẹ ìwọ Ṣùgọ́mù náà wá jókòó síta wá sọ pé ó ń kọ right up. Ó bú mi dáadáa. I love it. Tó bá sọ yẹn ni mi ní mọ̀ wípé mo wà important now. Mi ní mọ̀ wípé gbogbo yín lọ̀rọ̀ mi ń ta lára. Mi ní mọ̀ pé Ọlọ́run bá ọkàn yín pàdé pẹ̀lú ọ̀rọ̀ kùbákùgbé tí mo sọ fún yín pé kẹ́ tún ilé Olúwa ṣe. Kẹ́ yé ja olè ojúkorojú kẹ́ yé bà tèèyàn jẹ́ nítorí àti dìde. Tó bá rò pé o lè bà tèèyàn jẹ́ nítorí àti dìde. Ìṣubú olówó ni ò kì í da ti tálíkà gbẹdẹmukẹ ni. Torí tí tálíkà bá wà nílẹ̀ ilẹ̀ tálíkà ti wà nílẹ̀ tẹ́lẹ̀ tó bá máa dìde báyìí ariwo máa ta ní òkìkí máa kàn. Ṣùgbọ́n olówó tó bá ṣubú báyìí manager má fẹsẹ̀ kẹrẹ̀ gbogbo ara báyìí ló máa fi kó. Èmi ni wọ́n ní èmi ṣe bákan ọmọ mo fún ẹ nìyẹn tí bá máa jáde fún ẹ tán báyìí àfàìmọ̀ kó má end sí ICU. Ṣé wọ́n pé mi mú tèmi ń sìn mo gbà mo mẹ́mú lé lórí ẹ mú ṣẹlẹ̀. I'm loving me. Ẹ gbé Jésù ga lára mi pé gbogbo iṣẹ́ tí mò ń ṣe kò lọ lórí asán. Ìpè mi ò lọ lásán. Hey! Ìpè mi. Àṣẹ ti jáde. Ẹ̀rí dúró lára. Hey! Agbé mi o. Sórí ẹṣin tuntun. Gbogbo reconciliation tó bá ṣẹlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ lẹ́ni yìí. I give glory to Jehovah Almighty. Kì í ṣe tẹnu, kì í ṣe tètè bọ́ọ̀lì. Iṣẹ́ tó Olúwa rán mi sínú ilé ayé yín ló ń fọhùn. Kò sí nǹkan kan tẹ́ lè ṣe torí pé gbogbo yín ìwà ìkà yẹn ó ti mú mẹ́sẹ̀ ó ti jẹ́ kẹ́ ẹ dọ̀tí. Ṣùgbọ́n nígbà tí Olúwa sọ pé máa kígbe ọ̀rọ̀ yìí tán wọ́n gbọ́dọ̀ gbọ́ ni. Ìwọ wá sọ pé pásítọ̀ kan ó jókòó síbì kan ó ń plan nǹkan kan. Kí ni nǹkan tó ń plan? Ṣe ti plan látọdún yìí. Ṣe ti plan láti dán yìí. Ìdẹ́ tí ń plan láti dán yìí kí ni nǹkan tó mú jáde fún yín? Rubbish, nonsense, fools. Bunch of hypocrites. Ẹ máa gbọ́. What many do not know, however, is that weeks before the events, particularly at the points when invites were to be sent out, Reverend EMF Oschoffa had suddenly summoned a few of his trusted aides and shared the pain in his heart and his throbbing thoughts with them. The pain within resolved around the disagreements between him and some prominent members of the church, which led to an ongoing litigation. Ṣé mo sọ fún yín? Nítorí ọ̀rọ̀ yẹn ni. Nítorí ọ̀rọ̀ yẹn o, nítorí ọ̀rọ̀ yẹn wọ́n fẹ́ kán sún gbẹ́jọ́ síwájú kan lè sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nínú ilé, bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nínú ilé, bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nínú ilé, ẹ̀yin àṣírí. Mo retí ọlọ́pàá yín, mo retí kẹ́ wá sáàfù mi níwèé o. Ẹ̀yin sáàfù mi lèmi Adébáyé gbé lọ sí court of the world, The Hague. Ibẹ̀ náà ti ń dájọ́ gbogbo àgbáyé. Ṣé mọ̀ pé bàbá yín tẹ́ ń pè ní pastor pàṣẹ àkókò according to law he's not supposed to be addressed as a pastor. He's not even supposed to be in front of anything. Torí ẹ̀ ń kàn mí láràn.
So, his thoughts were centered on using the occasion of the opening of the church he has just completed at Abeokuta, the CCC Ark of Salvation Cathedral. Orúkọ mi lò. Ṣe lórúkọ bàbá yín Samuel Bíléwò Oschoffa Parish. Kò ṣe lò bẹ́ẹ̀. Orúkọ ta lè fẹ́ra lẹ̀. Ṣorúkọ sẹ̀lẹ̀ lè fẹ́ra lẹ̀. To bring together all aggrieved parties and reconcile with them. His deep-seated belief was that such reconciliation will foster the unity, peace, progress, and growth of the Celestial Church of Christ worldwide. Ìgbà yìí làárọ̀. Ìgbà yìí làárọ̀. Tarúgbó tó sunkún ìbálé. Àjàlá náà gbé rẹ̀ Gambi Bayo. Ọmọ lift ara ẹ̀ up. Ẹ jẹ́ kí n kà fún yín. Ó ní, to this end, His Eminence, as CCC Head of Media and Publicity, Superior Evangelist Ajala, Kayode Ajala, to get a pen and paper and take down the list of names he was about to reel out. Oripogo, do you need to put that? You're very stupid. It doesn't make any sense what you wrote there. Ọ̀gá ẹ̀ sọ̀rọ̀. Ó wá ṣàlàyé pé ó ní kó lọ mú pen and paper. Obama mú pen and paper. Aṣọ ló bá tẹ́ sílẹ̀ kó fi kọ̀ọ̀kan tó fẹ́ sọ fún ẹ sí. Nana mú. Aléyìn ọmọ Nàìjíríà, nǹkan tí kò bá yẹ kẹ́ pọ́nlé lẹ máa ń pọ́nlé, nǹkan tí kò yẹ kẹ́ elevate lẹ máa elevate. I wonder what is going on in your ayúdẹ pé rẹ ní a very kìnìkan in the kìnìkan. Ọmọ sọ̀kalẹ̀ lórí wheelbarrow yẹn, ó ti kán lẹ́sẹ̀. How the pastor, Reverend EMF Oschoffa, plan to use church dedication to reconcile with all aggrieved parties in the fold. Then they used pious image. Then that happened on the 22. Ṣé rí bí dé ti ṣe lọ síwájú bó ṣe ń lọ sẹ́yìn. God bless you jàre bàbá mi. Ẹ ti mórí mi wú. Mo dẹ̀ ń làágùn. Àwọn èèyàn yìí wọ́n wà lọ wọ́n ní that is kangaroo reconciliation. Ó yẹ kí n máa change kí ni ẹ sí kangaroo. Ó yẹ òun náà gbéra ẹ̀gá ni ó tún kọ sínú nǹkan tó gbé jáde síta. You are a secretary. Ọ̀gá ẹni kò ṣe nǹkan tí wọ́n dárúkọ ààrẹ sí. Ọ̀gá ẹni kò lọ mú pen and paper. Ewé gbọ́dọ̀ bá lọ já. Ọ̀dẹ̀. Ó mọ̀ pé ìlú òyìnbó lèmi ti kàwé ni. Criminology ni mo ṣe. Èdè ló já mi bọ̀. Mo ṣe bọ́ màmá ní ká máa sọ èdè English tátàtà àmúwá. English tátàtà tí mò ń sọ náà ní kí n fi bẹ̀rẹ̀. Mo ti béèrè lọ́wọ́ yàrá tó ṣàwórí nbí. Ló bá lè yá. Mi mọ̀ mọ̀ pé wọ́n ti àpọ̀tá chákúrò díẹ̀. Mọ̀ pé wọ́n kàn tí wá síwájú ní gọ́ọ̀nù. Nígbà tó dìgbà exam báyìí. Faransé náà fi kọ́ gbogbo ẹ̀. Ní gbogbo ẹ̀ lọ bìbà. Èmi mo yá gbé báàgì mi. Mo yá bọ́ta. Nígbà tó ibi tí mo kéde dé orúkọ mi orúkọ bàbá mi àdírẹ́sì ilé mi tẹlifóònù nọ́mbà mi nǹkan tí mo kọ nìyẹn mo dẹ̀ lọ sísàlẹ̀ pátápátá mo sáìn mo kọ déètì sí mo lè ara gbé sílẹ̀ mo jáde mo máa yẹn sọ pé fìnífìní mo ní fìnífìní gbogbo nǹkan torí gbà èdè mi ò tí mo gbọ́ ò tí jù yẹn fìnífìní mi mẹ́sàn mo ń lọ sílé mi lórí mi yẹn lẹ́lẹ́lẹ́. How do you think you can just fool people just because you want to
gain something. You are fooling entire Celestial Church of Christ members worldwide, calling this a reconciliation because of ilé ẹjọ́ tẹ́ lọ very soon. Kọ́ba lè sọ pé ẹ ti ń sọ nínú ilé. Mi ò dẹ̀ bá ẹ wí. Mi ò bá Reverend EMF mi ò bá wọn wí. Wọ́n ní a gbọ́dọ̀ bá ẹni tó jàmàlà tí ò yó wí. Ẹni tó fẹ́ gúsí ṣe nọ́mọ̀. Òun ló jẹ̀bi. This alàgbà Pius Ọlárewájú is the one that kept you and still keeping you on that seat when everybody, he did everything to say no. He supported Baba Banjo not to put all his effort to shame after bringing you from France with a rag on. No comment. 42 shares. Nínú 42 tó share yẹn mo jẹ́ kan náà ẹ̀. Mo dẹ̀ mọ̀ pé ó dẹ̀ ní àwọn forums bí oríṣi mẹ́jọ kan tó share sí. Kò sẹ́ni kan tó share personally. Òun náà ló ń share káàkiri. Ṣé rí pé mi ò purọ́. Tó bá kọ comment, màá sọ iye tó jẹ́. Kò sí comment, ṣùgbọ́n òun náà ló ń share gbogbo ẹ̀ káàkiri. Ibi tí rọ̀ ti bẹ̀rẹ̀ sí máa járe o. The surprising appearance of Most Superior Evangelist J.D. Nonoyan must have evoked different emotions among those present at the altar laying dedication of the magnificent Celestial Church of Christ Ark of Ba. Oh, ìyẹn náà ló tún kọ. Torí bó ṣe máa ń kọ kíní wọn double nìyẹn. Ẹ jẹ́ kí n lọ sísàlẹ̀ jàre. What many do not know is Baba invites. Okay. Okay, now. Lẹ́yìn gbogbo bí ó ti pọ́n rẹ̀ lè tó ti gbé rẹ̀ sókè. Superior Evangelist Pius Ọlárewájú. These are the names. Àwọn orúkọ tí wọ́n kọ àtàwọn photo Pius Ọlárewájú was there. Gadagba. First one up. Tebari link yẹn tó bá need the link yẹn ma send yes in hello. We talk also. The names he categorically instructed must be contacted and invited to the new church altar laying and dedication ceremony. The name reeled out by His Eminence were Most Superior Evangelist S.O. Banjo, Bami Baba Banjo, Doyen of CCC Worldwide, Most Superior Evangelist Baba Nonoyan, Evangelist John Rotimi Omotosho, Jorotom, Superior Evangelist Pius Ọlárewájú again, he mentioned his name again there, Superior Evangelist Kayode Okaisabo, and that must be àwọn bàbá mi, àwọn ẹbí bàbá mi lódì kejì lọ́hùn. Superior Evangelist M.O. Shodunke, AVSEJO Ogunremi, Baba Olóyè, and Mama Sisi mi Ronke Ogunremi. His Eminence also specified that CCC leaders like Venerable Superior Evangelist Daramola, Venerable Superior Evangelist Emmanuel Ayodele Ariyo, and Venerable Oyeshani Ambrose Adeyemi Afolahan must also be invited to the occasion. Èmi ò mọ̀ fún wọn torí mi ò rí gbogbo nǹkan. Wọ́n ní wọ́n pè bẹ́ẹ̀ bó mi ò rí fọ́tò. Èmi àní irọ́ ni. Irọ́ tó jìnnà sóòótọ́ ni. Wọ́n wá lọ kó gbogbo fọ́tò àwọn olórí àwọn kan. Ẹ má yẹ kí n sọ̀rọ̀ sọ àwọn kan. Wọ́n wá ní gbogbo àwọn tó wà níbẹ̀ nìyẹn. Àwọn tí wọn lórúkọ, wọn kò orúkọ wọn sí o. Wọ́n já kó gbogbo fọ́tò síbẹ̀ rẹpẹtẹ.
mi ò kàn wà important one relevant, so I don't need to be showing you all those nonsense paste tí wọ́n tọ́kọ̀ lo photo wọn lásán inú àwọn yẹn náà dẹ̀ máa dùn pa wọ́n pé wọ́n kọ́ fi photo àwọn sínú journal mọ̀ pọ́n ti forí ìlú bàgẹ́. Pastoral instructions given. The ball was immediately set rolling. Contacts were made and invites dispatched. The result was the presence of CCC stalwarts like most superior evangelists, Baba Nunoyan, Afis Kiki, Baba Ogunremi and the wife, Oshodunke, Avi Demurin, and Pius, who was represented by Tankpenu Noah. Tankpenu Noah kò síbi tẹ́ lọ kò sí nǹkan tẹ́ ṣe tí kò ní yọjú. So ó lè wá. So don't tell me that he came there to represent Pius. How do we know that he came there to represent Pius? Torí pé ó jẹ́ Tankpenu jẹ́ shepherd in charge of Omalade Àlàáfíà, which happened to be Pius Parish 1 Leko, at the altar laying dedication of the church blah 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 wọ́n ṣá kó gbogbo ẹ̀ síbẹ̀ on the 21st. Ẹjọ́ date wo la fẹ́ mú nínú gbogbo ẹ̀? 21st lẹ lọ sọ pé lọ visit bàbá kíní Ògúnrẹ̀mí o, àbí 20 kíní àbí 22 ni ẹjá ẹ̀ka máa kà lọ. One of the high points of the event occurred when Most Superior Evangelist J.D. Nunoyan left his seat and stepped into the inner altar to exchange greetings and pleasantries with His Eminence Reverend Emmanuel Oschoffa. Babalaro tó jìnnà sóòótọ́. Mo ń padà bọ̀ ní bíbá ẹ jẹ́ kí n fi nǹkan hàn yín. Ṣé orí yín burú pẹ̀lú irọ́ pípa ni? Gbogbo wa la rí fọ́tò yìí. Copy ẹ̀ ni mo gbé síbẹ̀ yẹn. Lókè yẹn. The only person tí Baba Nunoyan tó ní tête-à-tête conversation with òun lè rí ńbẹ̀ yẹn. Nínú aṣọ wòlíì tí wọ́n wọ̀, full wòlíì tí wọ́n wọ̀, òun ni bàbá kí lórúkọ bàbá yìí ń jẹ́? Àjòví ni wọ́n jọ ní tête-à-tête ńbẹ̀. Now báwo ló ṣe wá òun ni ọmọ nájọ ní tête-à-tête ọ̀rọ̀ níbẹ̀ yẹn? Ẹ rí òun ni mo crop mo gbé sókè yẹn. Ibi ṣẹ̀rẹ̀ àwọn tó wà lẹ́yìn bàbá Nunoyan tí wọ́n jọ jókòó aṣọ wòlíì ni wọ́n wọ̀. Wọ́n wọ rìgálíà lé lórí. So ibi tí ẹ wá ti rí fọ́tò yìí, ṣe rí fọ́tò eléyìí. Ara àwọn fọ́tò tí wọ́n tán sọ pé bàbá Nunoyan lọ kí pastor ni. This is an old picture. Lè gbé wa nínú handicap, and this is not inside the altar. Ẹ yí rọ́pa. This is not inside the altar, and this is an old, very old picture. Tó tiẹ̀ wà lórí Google pàápàá. Now, lẹ́yìn ìgbà tẹ́ sọ pé ìyẹn tán, another post tó tún ṣe ló tún gbélé síbẹ̀. Ẹjọ́ ṣé bí àwọn méjèèjì lọ́jọ́ wọ blue nínú the other one. Now ní bíbá yìí sìn tó tún fi ṣe another the same post for the same write up. Òun lélẹ́yìí. Ẹjọ́ ṣé láàrin kádìjú kàlà níbí báyìí láàrin gbogbo èrò yìí
ní bàbá Núnáyán ló ti lọ kó sí agbádá tó ti lọ kúnlẹ̀ tó ń kí pásítọ̀. Àbí eléyìí la máa pè ní the real photo. Àlàyé yìí sì bàjẹ́ pẹ̀lú rọ́. Àjàlá ó ń pa jálajàla nínú rọ́. Borúkọ ẹ ṣe sound náà ní gbogbo wa nú ẹ jálajàla játijàti. Àwọn wo lè fẹ́ máa gbé ní handicap ọ̀rọ̀? No! Àwọn wo lè rí tó pàtẹ́wọ́ ń bẹ̀? Kò sí fídíò gbogbo nǹkan tí wọ́n sọ yìí o, fọ́tò nìkan la rí o. Set ẹ lọ minister sí bàbá Núnáyán, fine, he came, kó má dàbí aláṣejù. Èwo wá ní àfikún, èwo ní kẹ́ máa bu yọ̀jà, kẹ́ mú odidi kóńgò yọ̀ kẹ́ dẹ̀dá sínú tí kẹ́ ní kó ba lè dùn ni. Àjàlá jálajàla ní iṣẹ́ tó ń ṣe, irú ẹ pọ̀. And gbogbo kí ní tẹ́ ẹ kọ yìí, I give it to mo fún pastor níbẹ̀ yẹn torí mi rò pé bóyá lẹ́ ń kà. You don't follow program. Ẹ wá follow program lọ. Divert attention. Ẹ máa jẹ́ kí n di nice girl listen. Pẹ̀lú àwọn ẹ̀rín tẹ́ ń send sí mi. Ẹ máa jẹ́ kí n di nice girl. What? Nítorí Jésù Kristi Olúwa wa. Irọ́. Irọ́ ti bà yí ẹ jẹ́. The thunderous applause. Àdẹ̀rí àwọn tó ń pàtẹ́wọ́ ẹ̀yà fọ́tò àwọn tó ń pàtẹ́wọ́ tó ń upload o. Àrí fídíò. Wọ́n lè ti ní kí gbogbo media kọ́ paná pi. Èmi fẹ́ rí ibi tí event yẹn ti ṣẹlẹ̀ gangan. Bó jẹ́ tí sìn ni, mo mọ bí mo ṣe máa censor it out. Ẹ lè gbé fídíò wọnú ara wọn, iṣẹ́ mi ni. Ẹ lè gbé voice lórí voice, kẹ́ gbé voice lórí event. Iṣẹ́ mi ni. Màá tú yín fún. The thunderous applause that greeted the move was a clear indication that members of the fold are indeed yearning for true reconciliation and peace in the top hierarchy of the church. Téèyàn bá ń purọ́ bá ṣe máa ń ṣe nílùú wa ni. Yeah, we do pray that the Lord will perfect peace in Celestial Church of Christ, but not at the expense of these lies. Come on. Ẹnì kan tí bàbá Núnáyán tó bá ṣe tête-à-tête ọ̀rọ̀ òun ni bàbá Àjọví. Adẹ̀rí fọ́tò tó ti wá sẹ́gbẹ̀ẹ́ bàbá Àjọví, tó bàbá Àjọví ti wá sọ́dọ̀ wọn tó wá, bàbá Àjọví náà bá sọ̀rọ̀, not pastor. Fọ́tò méjèèjì tó wà sálẹ̀ yìí, they are old pictures. Tẹ link mọ́ ìkọkúkọ tẹ́ kọ jáde. Iṣẹ́ mi ni. Ẹ kó ṣì kúrò lórí ìkíní. Jálajàla gan gidi lórúkọ ẹ̀. I give it to you. You tried, but you failed. F9.
látòkè délẹ̀ F9 ló mú. So a ti ṣe àwọn tí wọ́n ní kán máa sanwó kíní 1,000 coming tomorrow as early as possible. Marathon ni Christmas ni mo ń ṣe nǹkan tẹ́mi fẹ́ fi ṣe Christmas tèmi ní iṣẹ́ Olúwa ni mo fẹ́ fi ṣe iṣẹ́ Olúwa lọ́nà òtítọ́ àti òdodo tí ò mú irọ́ èké àmúlùmálà tí ò mú dání. Ṣẹ̀rí tó bá wá di ọwọ́ alẹ́ àbí ọwọ́ ọ̀sán màá wá ṣe kíni màá wá ṣe a very short video kan tó máa ta lẹ́nu. Ẹ jẹ́ ká rọra fìyẹ́ sílẹ̀ ẹ fìgbẹ́ sílẹ̀ fàgbépo ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ sísọ ohun lílò ẹ jẹ́ ká fi sílẹ̀ fún àwọn màlẹ́kà tó ń gbénú mi. Stop all this rubbish. irọ́ jìbìtì ara irọ́ tẹ́ fẹ́ pa láti tó fi lu jìbìtì náà yẹ nìkan tó máa wá san owó oníbodè láti wà àárín ìlú. Ṣé rí pé ó lè ní gbogbo yín ó lè ọ̀pọ̀ ọlọ́ṣà ló wà ọ̀gára ọlọ́ṣà. Thank you, my sweetheart. I enjoy you too. Thank you all for your support. Thank you all for your spiritual support, for your prayers, for joining me on each program. Every single comment matters. Every single comment matters as your comments lifts me. It lifts me up. Gbogbo nǹkan tí mo sọ lórí program tí mo ní ẹgbẹ́ gba ọ̀nà báyìí ẹgbẹ́ gba ọ̀nà báyìí ẹgbẹ́ gba ọ̀nà báyìí ṣùgbọ́n torí pé olórí burúkú nínú yín ẹ fẹ́ jókòó síbẹ̀ kẹ́ ẹ sì máa bàjẹ́ lọ Ọlọ́run máa balẹ̀ ayé yín jẹ́ Ọlọ́run máa bá ṣe ọwọ́ yín jẹ́. Ó wà nínú Bíbélì tẹ́ gbé kiri ó ní téèyàn ò bá yìn òun ewébẹ̀ ó máa yin Ọlọ́run láràárọ̀ ẹranko náà gbẹ́ wọ́n gbólúwa ga igi inú igbó ó ń gbólúwa ga èèrà ilẹ̀ ewé tó wà lórí igi gan á ṣe báyìí tó bá kọ́kọ́ jí láàárọ̀. Gbogbo yín pátápátá lọ́lọ́run máa pààrọ̀ yín. Tẹ́ bá lè fẹ́ wà níbẹ̀ ní tipátìkúkú ní tipátipá. Ṣé tí ẹ wá rí ibi tẹ́ ṣe dé ní this time around yìí. Ọlọ́run ti sáìn sí ara gbogbo ẹ̀yin tẹ́ wà nínú so-called committee. Yẹn wípé you are all useless. Ìran Judas Iscariot ni olè. Mọ nǹkan tó gbẹ̀yìn Judas Iscariot ni. Owó jìbìtì tó lù. Òun náà ló mú tó fi fa ọrùn ara ẹ̀ tó fi lọ fa rẹ̀ so. Owó náà wá dà sílẹ̀. Owó yẹn owó tí wọ́n sọ fún yẹn òun náà fi ralẹ̀ tí wọ́n gbẹ tọ́jú sí. Kí làwọn bàbá oníbàbá tó ti ṣiṣẹ́ láti jọ́ yìí tó fi ẹ̀yìn pọ́n ẹ̀yin reverend EMF tó fẹ́ yìn pọ̀n yín wọlé níbi tẹ́ ti wà tẹ́ ti ńlá sìgá ní France tẹ́ ńlá sìgá tẹ́ ń rìn lọ́rin bọ̀ bí ìgbóná láàrin ìlú you were nobody. Bàbá yín níṣẹ́ ẹ má jẹ́ kí n sọ ẹ jẹ́ kí n fi sílẹ̀ mo ti sọ ọ̀rọ̀ yìí mo ti sọ di ṣèfẹ́nú ẹ̀. I'm not going to warn you any of you pàápàá jùlọ Reverend Mobino, I'm not going to warn you for your own good sake but I will continue to expose.
I will continue to expose how you are destroying lives in Celestial Church of Christ just for your own selfish gain. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé kíní káàkiri. Wọ́n ti dá ọ̀dà sílẹ̀ ìmẹ̀kọ́ o. Látẹnu ọ̀nà létí yín. Náà ti dá ọ̀dà sí. Gbogbo inú kí náà ti ń pè nǹkan. Gbogbo ilẹ̀ pa ló ṣì wà. Ọlọ́run á bá mi rán gbogbo church tó kù. Mo ti ẹ̀ pé àwọn yẹn náà lórí burúkú ni wọ́n ti ẹ̀ jalè. Kí gbogbo wọn kan wá ra lẹ̀ sí mẹ́ẹ̀kọ́ kí gbogbo wọn wá ṣí. Kẹ́ wá wo bó ṣe máa fi yín ṣe lẹ́yà. Wọ́n máa ta everything ní kó tó di pọ́n máa bẹ̀rẹ̀. Wọ́n máa open service ń bẹ. Ẹ wọdún tẹ́tí ń jalè. Ẹ wọdún tẹ́tí ń tàmì òróró. Ẹ wọdún tẹ́tí ń ṣe àwọn èèyàn ní ṣìbáṣìbò. Ẹ wọdún tẹ́tí ń gba ìpín kiri. Ẹ wọdún tẹ́tí ń ṣe gbogbo ẹ̀. Ẹ lè lọ́ọ̀kì gbogbo ilẹ̀ kẹ́nẹ́. Ẹ lè ṣe German locks àbí kẹ́kọ̀ọ́ tí ẹ gbọ́ gbogbo ẹ̀ kí gbogbo àwọn eruku tó máa ń bò wọn látorí ẹlòmíì báyìí rí báyìí rò pé wèrè tó ṣe ìjà lọ́jà ni. Torí pé ẹ lọ sin lọ́run. Ẹ rí pé ègún gan lẹ̀ ń gbé bọ̀ láti ibẹ̀. Ẹ lọ sí lọ ẹ wọṣọ funfun tó funfun ní lọ síbẹ̀. Nígbà tẹ́ ẹ lọlé ẹ lọ ẹ padà sílé látorí orí yín bu látorí títí délẹ̀. Wọ́n á rí yín lójú títí bá wọn máa mìírí pé ṣe ipá náà fi ń sin lọ́run ni. Rubbish. Nonsense. Àkùkù bí sọ̀ṣẹ́rà dá ọmọ lásán. What do you people think you are doing? What do you think you are doing? You think you can deceive anybody? You can't deceive anybody. Àjàlá pẹ̀lú ìwọ pẹ̀lú kọkúkọ tó ń kọ káàkiri. Wákàtí búburú náà ti dé. Eruku ti ń kù lálá, ó ti ń kù lálá. I appreciate ẹ jẹ́ kí n wò bóyá media man mi tún ti ṣe poster kan fún mi. Torí program pọ̀. Okay, eléyìí kì í ṣe fálẹ̀. I enjoy each and every one of you. Have a lovely, lovely evening. Ẹ ṣe service lórí YouTube. Ẹ ṣe online. Ọkàn ni. Kò dìgbà tẹ́ bá lọ síbẹ̀ tẹ́ bá fi ara tútù wọbẹ̀ kẹ́ wá fara gbígbẹ jáde. It has nothing to do with serving God. Gbogbo àwọn bàbá tán kóra wọn jọ sínú pẹpẹ pẹ̀lú aṣọ bíi àlùbọ́sà. Tí Ọlọ́run Celestial bá mèsè wọn ní máa jalè kiri. Tọ́lọ́run Celestial, tọ́lọ́run ìjọ mímọ́ bá lọ́wọ́ nínú ilé ayé wọn. Ẹ̀yin náà lẹ máa bá mi ṣe deliverance fún wọn o. Tí Ọlọ́run ìjọ mímọ́ tó bá ń jẹ́ èmi nínú ilé ayé yín, ẹni máa jalè kiri. Ìtó wà lápò yín gan lẹ tó máa fi fún àwọn èèyàn. Owó tí ò pọ̀ tí ò tán àlùbáríkà Ọlọ́run ló máa wọnú ẹ̀ fún yín. Ẹ wo nǹkan tẹ́ bá ní ó máa mí sí ni. Ṣùgbọ́n ẹ kàn jẹ àgbà sínú pẹpẹ nínú ìpọ́njú, nínú ìpayín keke, àlàáfíà ara gan ẹ ní. Torí ẹ ti fi ohun tẹ́ ń jẹ, ẹ ti fi ba ohun tẹ́ fẹ́ jẹ jẹ́. Ẹ ti fi ìpọ́njú sílẹ̀ fún ìran yín keje tó ń bọ̀ lọ́nà. Torí gbogbo nǹkan tẹ́ ṣe burúkú tẹ́ ṣe nínú ilé Olúwa. Ẹ wá náwó sókè. Ọlọ́run kò gbọ́ bàbá mi, ó ti tilẹ̀kùn. Ẹ kàn gbó bí ajá ni. Gbogbo ìkórè tó kọjá lọ́dún ìwòlíì mélòó ló jíṣẹ́ ní gbogbo àgbáyé.
nítorí pé mo ń pariwo nǹkan tí ìyàwó Reverend Mobi yìí náà ṣe pé ààrẹ jẹ́ àròmíra láti 22 years ago nígbà tẹ́ tún fẹ́ fọ́ tán ìyẹn la máa kọ́kọ́ ṣe lọ́la declare an EMF. What is wrong with you, this man? EMF inaugurates CCC Female Church Workers Forum. Ew. Ẹ pàdé mi lórí ẹ̀ lọ́la. Àní láti alẹ́ yìí títí di 31st mo máa gbé jáde lójoojúmọ́ ni. Àjàlá gbogbo ọ̀rọ̀ tó pa ni mo ti dìbọ́ǹkì bóyá tún gbé another one jáde. Bó ṣí ẹ fún mi èrò pọ̀ rẹpẹtẹ. Kò sí nǹkan tó nǹkan tí wọn kì í ṣe àfihàn mákàn tó máa rẹ́rìn pé èmi ló mo fẹ́ gba kinní. Tó bá dé ìwọ̀n ó lè block mi bó block mi wọ́n á download ẹ̀ fún mi. Gbogbo àwọn tó ń block mi wọn fẹ́ bá mi sọ̀rọ̀ wọn fẹ́ ṣe kinní kan kí n má rí program tèmi ṣí sílẹ̀ nítorí pé kíni nílé bàbá mi lókè ọ̀run ọ̀pọ̀ ibùgbé ló wà níbẹ̀. Èyàn ò lè rí family kan ká má rọ ọmọ kan tó lé ń bẹ̀. Líle tèmi dẹ̀ lè ṣe Ọlọ́run ni mo fi ń ṣe. Mi ò fi bá tẹnì kankan jẹ́. Tí mo bá sọ̀rọ̀ tó bá ti torí ẹ̀ tó bá ní mi sínú inú ẹ̀ á wulẹ̀ wú kú dànù ni wàá kàn wulẹ̀ parẹ́ ẹ̀ dànù ni. Tó bá ti torí ẹ̀ tó bá lọ sórí page tó lọ kọ̀kọ́ kúkọ nípa mi síbẹ̀ bìṣíṣíṣíṣí. Free mind fears no accusations. Òun lọ̀rọ̀ mi. Tẹ́ bá ti rí nǹkan kan tẹ́ fẹ́ dìmú ẹ ti ṣe látọdún yìí. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn o. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn o. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn o. Ayé ẹ̀ tí ẹ lè pa mí mo ti dé gungun ẹja agbede méjì báyìí mo dúró sí. Kò sẹ́yẹ ẹ̀bà tẹ́ lè lò. Kò sí iye garawa gàrí tẹ́ lè mú. Kò sí pounded yam tẹ́ lè lò. Ẹ bá rò pé bóyá mo ti tẹ̀ báyìí màá kàn tó pa sókè báyìí ni mo ṣe dúró sọ́nà fún yín. Àfi tẹ́ bá jáwọ́ nínú iṣẹ́ láàbí ṣe. If I post something on my page and you expect me to come and call you, you see it, or kò sí mo ṣe máa post nǹkan tí mi ò kí tag the whole wide world, and my page is always open to the public. So tí mo bá kí tó ṣe program máa gbé awareness jáde. Kì í pé bóyá mo fọwọ́ kọ́ pé ẹ pàdé mi ní kinní kan ẹ̀rí tẹ́tẹ̀lẹ̀ mo máa ń ṣe fúnra mi but mo gba media person tó ń bá mi mo gba ẹni tó ń bá mi print àwọn kinní yẹn kó lè jẹ́ kó lè fún yín ní pé yes ó ti ẹ̀ka wá kún. It cost me money tí mi dẹ̀ gbà lọ́wọ́ anybody ṣùgbọ́n bàbá mi tó ń fún mi níjẹ tó ń fún mi mímu tó ń pèsè fún ẹyẹ wò kò fi bí pa mí. Gbogbo ètò tí mò ń ṣe kò sí àrọ́tìsẹ́gbẹ́ kan níbẹ̀. Tó bá fẹ́ mú nǹkan tí mo sọ tó bá fẹ́ mú lò ẹ mú lò ní mú lò tí ó máa ní òtítọ́ àti òdodo nínú tẹ́ máa lè rí àlùbáríkà níbẹ̀. Tẹ́ tún ní ṣe ẹ̀sìn torí gbogbo eléyìí tó kọ yìí Àjàlá gbogbo nǹkan tẹ́ sọ pé plan pé ṣe yìí ẹ ṣẹ̀sìn gbajúmọ̀ ni hóhà. I advise you people to go this way, to do it this way, to do it that. Àwọn tó jẹ́ kókó ẹ kọ́kọ́ orúkọ wọn pé ẹ pè wọ́n wá. Táwọn èèyàn náà bá tún fẹ́ sọ dìjà sí àwọn èèyàn náà tún jáde síta. Is that how to invite people for peace? Ìwọ idiot Àjàlá tó yẹ pé ó ti gbé sórí kinní pé wọ́n ní kó lọ pè wọ́n wá. Ẹni tí ò bá tí mú ẹ lólùbí èèyàn nísẹ̀lẹ̀ ẹni yẹn ti kú wọn tí ìgbésìn ni ṣòbí adá ẹni náà. Àbúrò mi Benjamin Ọláwálé
kú palẹ̀mọ́ in few hours wàá tún gbé fìlà ẹ bó ṣe máa ń gbé ọmọ oníṣẹ́ ọmọ tó fún ní position tó ṣan káre ìkíra ẹ gbì hallelujah. God bless me. God bless you. God bless your home. God bless your family. May this season bring each and every one of us a good tidings, healings, prosperity, peace of God, fresh relationship with Elédùmarè in Christ Jesus. In whatever tẹ́ nígbàgbọ́ nínú ẹ̀sìn kẹsìn yóò kẹ́ lè máa ṣe, ẹ bá ojú rere Ọlọ́run pàdé, àánú ẹ̀ kò ní jìnnà sí yín, àkóbá àdábá kò ní ṣe ìjì tó ń jà yìí sẹ́ ojú ọ̀run dúdú bí aró, bó ṣe dúdú yẹn kò ní kán sí mi àtẹ̀yìn àtàwọn ọmọ wa, kò ní kán sí wa lára. Ìjì ń jà gidigidi, afẹ́fẹ́ papọ̀ pẹ̀lú ìjì ó sì ń jà gidigidi, kò ní jálé mi àti yín lórúkọ ti bàbá àti ti ọmọ àti ẹ̀mí. I love you with the love of Christ. I remain your host Olúwatóyìn Ọbátọ́lá Darlington, aka Ọlọ́run Plenty, evangelist that has no frontier. Today is the 24th of December 2024, Christmas Eve. The time here is 22:34 Central European time, Nigerian time, different from UK's time, different from Morica time. I love you all. God bless you, Mommy K. I love each and every one of you. Remain blessed in Christ Jesus. Shalom. Amen, 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 amen. Daddy mi gbogbo yín pátápátá, ṣé màámi ni àbí daddy mi Lájúwọ̀mí àbí Lájúwọ̀mí, mo appreciate yín. Mommy K, mo appreciate yín. Daddy mi Olúfẹ́mi, mo appreciate yín. Jẹ́ kí n wò yín from this device. Oh, my easy for me. Elijah Sunday, God bless you. Daddy mi John Ewumi, wow. Yeah, they are use and dumpers, Daddy mi John Ewumi, it's been a long time, sir. How are you? Adetunji, God bless you. I appreciate each and every one of you very, very much. Ọbalọ́lá, orúkọ yẹn, ẹni tó bá ń pè lọ́balọ́lá kì í jọba o. Ẹ bá mi ìsáídà Ọbalọ́lá àbí Ọbalọ́lá. Tó bá yẹ pé Ọbalọ́lá ni, ẹ bá mi kọ orúkọ yẹn kí a mọ ìtumọ̀ ẹ̀ gidigidi. Ní orúkọ yín kò ní jẹ́ àfẹnujẹ́ lásán. Ẹni tó ń jẹ́ Ọbalọ́lá yẹn, ní fẹnujẹ́ orúkọ yẹn lásán. Mo gbà ládùúrà fún yín gẹ́gẹ́ bí abiyamọ. Torí ẹ tó bá ń pè lọ́balọ́lá, ayé máa ń yé sí, kò kì í dé ipò náà. Ẹ rógòlò. Gbogbo yín pátápátá, ẹ̀yin tèmi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, gbogbo yín pátápátá lè máa rógòlò. Àwọn ọmọ yín á rógòlò. Ẹ ti bímọ. Ẹ rí ìfàánú àwọn ọmọ yín. Ẹ ti tọ́ ọmọ. Ẹ rí ọmọ tọ́. Ọmọ á ṣe fún yín jẹ. Inú ohunkóhun yòówù kẹ́ ti lè ní ìgbàgbọ́ nínú ẹ̀. Èrè tó péye, èrè tí ò ní ní ẹkún, tí ò ní ní òṣè nínú. Olódùmarè á bá mi yọ̀ǹda ẹ̀ fún gbogbo yín. Ẹ ṣé ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ kú àdúró tì mí. Ẹ kú àdúrà, ẹ kú àfẹ̀yìntì mi. Ọ̀dà tàbí amọ̀tẹ́ fi ń pọ̀n mi kò ní tú, ẹsẹ̀ tèmi náà ní wọ́lẹ̀ lẹ́yìn yín. Mi ò ní jọra mi lójú o. Lórúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mọ́. Kẹ́ni lovely, lovely evening. Ṣe fàájì, mo ṣe ṣe ọbẹ̀ kan. Ṣé kí n ṣàlàyé ẹ̀ fún yín? Gbogbo nǹkan tí mo rí ni mo kàn dàpọ̀. Mo kàn da gbogbo ẹ̀ pọ̀ ni. Eléyìí náà tó wà ń bí ìwé pa. Tọ̀hún náà tó wà ń bẹ̀ ìwé pa. Mo ṣá bẹ̀rẹ̀ sí ní da gbogbo ẹ̀ pọ̀ mi pẹ̀lú àwàjọ ní appointment.
mo tún wá ṣe ọbẹ̀ kan, ọbẹ̀ àpọ̀n ni. Ṣe ọbẹ̀ àpọ̀n yẹn. Oníjọ̀gbọ̀n ni mi. I love you all. Thank you. Shalom. Hallelujah.